bàbá mú iye àgbà ibo ló wà látìgbà tí mo ti ní kọ́ pé á fún mi. ọ̀gá mi má bínú èmi rí iṣẹ́ náà mọ́ ajẹ́sà ọ̀gá mi èmi rí. ó yá gbà tẹ́sí iṣẹ́ ìwò fún mi. ọ̀gá mi ó lágbára gan-an kọ́mẹ́jì ẹgbọ́n náà kí lájùlọ ojú bẹ̀rù ó lágbára gan-an oúnjẹ tẹ̀lé jẹ́ àṣìṣe wọ́n rí sáà ó ti yé happy birthday na advance pátápátá ó ti yẹ chief coordinator national coordinator ibà ní Abíọ́dún ìyá Adams àwọn ọlọ́fẹ́ ṣojú ọ̀bì àwọn ọlọ́ní kakí ó ti yẹ ìbẹ̀rù lọ́ti ní kakí bàbá wọ́n rí sáà ló gbọ́n fẹ́ o ìgbà ọdún báyìí ọjọ́ kan kí ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹtí bá ní kí ọ̀rọ̀ tó pọ̀ òun là ń ní bóyí ní àkọ́kọ́ àwọn ọlọ́dún ká kú ní dáadáa ọdún ká wíṣì ní káfí bẹ̀rẹ̀ lórúkọ gbogbo ìṣòro pátápátá kò ṣáma ṣáma ibẹ̀ gbogbo kan lẹ́kọ̀ọ́ ìgbẹ̀ àwọn náà ní ká kí ní sà gbogbo lẹ́yìn ìgbẹ̀ àwọn náà ní gbogbo bọ́ọ̀dì àwọn náà ní ká kí ní sà gbogbo floor member ibẹ̀ láti lọ sí ìṣòro àwọn náà ní ká kí wọ́n ní ká kí bẹ̀ wọ́n ní kí wọ́n lè fẹ́ ṣe wọ́n ní ẹ̀ hundred ní ìwà ìṣe nínú ìgbà wọ́n ní gba ọdún báyìí ọlọ́jọ́ wọ́n ní kó a máa fi yí báyìí ó sì máa fi tí àwọn láti máa fi àwọn ọmọ ìgbà ọdún báyìí ló ń mo ń jọ fẹ́ kiri lóòótọ́ agbára rẹ̀ ọ̀gá mi wọ́n ní olùdarí